èèyàn wá lọ gbé Canada, ó lóun lọ gbé Canada for more than bí gbogbo nǹkan ṣe ń lọ ayé òde tó ń lọ yìí, kó má lè kàn kankan níbẹ̀ rárá ju kó wá máa fagbó lọ, kó wá máa ṣe propaganda, kó máa dàlúrú lọ. So ṣé irú ohun tó lọ ń sọ jáde sí Ọọ̀ni bàbá yẹn àti bàbá Ògúntókun yẹn kò jẹ́ irú ẹni tó wá sílùú òyìnbó? Ìdójútì ńlá gbáà ní fún àwọn tó wà ní Ìwó, tó àwọn tó bá lè, èyí tó bá lọ́pọlọ ní Ìwó ní ọmọ Ìwó tó bá lọ́pọlọ tó lè ronú ni o. Ó yẹ kó tí n bá jẹ́ ọmọ Ìwó máa sunkún tí n bá ti délé ni, máa sunkún pé irú ọba wo la ní yìí, mi ní lè sùn. Èmi ní Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa, ọdún yìí tún ti dé, the 3rd International Àdìrẹ and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ túyàyà jáde, ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.ashaniandadukefoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ ẹ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí, ẹ pè 08034720409. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa, mo kí yín o. Oríṣiríṣi là ń rí nílẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí. Àwọn ìṣẹ̀lẹ̀ tó sì ń ṣẹlẹ̀ ó tó wọn àápérò lásìkò yìí o. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú mo lè pè wọ́n ní Lámìyító Àwùjọ. Bákan náà wọ́n jẹ́ ẹni tó jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tó nífẹ̀ẹ́ ìran káàárọ̀ oòjíire wa yìí. Alàgbà Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn, mo kí yín, ẹ kú dédé àsìkò ìsà. Ẹ ǹlẹ́ o, ẹ kálẹ́ o. Ẹ ṣeun o. Ẹ kú ijọ́ mẹ́ta o. Ẹ ṣeun. Àlàáfíà la bá yín. Àlàáfíà ni o, àlàáfíà ni. Níbi tí ọ̀rọ̀ dé ń sìn, mo rí fídíò kan níbi tí bàbá Ògúndòkun tí wọ́n ti sọ̀rọ̀, bàbá Ògúndòkun sọ̀rọ̀. Wọ́n wá ń bẹ̀ẹ̀bẹ̀ nínú fídíò yẹn. Mi mọ̀ bẹ́ẹ̀ yìí náà ti wo fídíò náà. Amórí. Mo ti rí. Kí lẹ rò pé ó mú kí bàbá kí wọ́n máa bẹ̀bẹ̀? N tí mo rí ni pé gẹ́gẹ́ mo ti ṣàlàyé síwájú nípa bàbá jẹ́ ọlọ́gbọ́n èèyàn, olóye èèyàn. Mo sọ fún pé pàápàá àwọn àgbà àtijọ́ yẹn fìlọ́sọ́fà ni wọ́n jẹ́ ẹni tó ní, ó dàbí pé wọ́n ní òye yí pé ní tá à ń pè ní lọ́jíìkì yẹn, pé kéèyàn lè mú aronú tó ti yẹ yín. Wọ́n ní òye ní tá à ń pè ní metaphysics tí mo sọ fún pé nípa nǹkan tó wà àti nǹkan tá à fojú rí, wọ́n lóye ẹ̀. Wọ́n dẹ̀ lóye nǹkan tá à ń pè ní epistemology yẹn, pé ìmọ̀, kéèyàn mọ nǹkan. Torí ẹ wo rí tí mo sọ pé kéèyàn mọ nǹkan epistemology yẹn, ọ̀pọ̀lọpọ̀ wa mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Ìwó, bí wọ́n ṣe yan Olúwo tí bàbá yẹn ò bá jáde síta, bàbá dáadáa, Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa, ẹ̀mí wọn á gùn, Ọlọ́run máa tún gbogbo nǹkan wọn fún. Àwọn ló jẹ́ ká rí àṣírí nǹkan tó ṣẹlẹ̀. Ìmọ̀ epistemology tó níyẹn ló fi jẹ́ pé ó yẹ káwọn tí ò yé aráàlú yẹ ká jẹ́ kó yé aráàlú, káwọn ẹ̀yẹ ṣìṣe. Then ìkẹta ni wípé àmì ìkẹrin tí mo tún lò ní philosophy yẹn ni wípé wọ́n ní èyí tí mò ń pè ní ẹ̀rí ọkàn. Lọ́rọ̀ mi yẹn, àwọn nǹkan tí bàbá yẹn pò pọ̀ nìyẹn. Ẹ̀rí ọkàn wọn fún ẹni tó bá lọ́pọlọ, fún ẹni tó bá lóye. Nígbà tí nǹkan ń dàrú, ká dẹ̀ mọ ìdí tó fi dàrú, ó yẹ ká jáde síta ká sọ ni, ká lè paná ẹ̀.
òun ni àwọn ṣe jáde síta nítorí pé wọ́n bẹ̀rù Ọlọ́run. Nítorí ó ṣe pàtàkì jù nìyẹn, wọ́n bẹ̀rù Ọlọ́run. Wọn ò dẹ̀ fẹ́ kí àwọn èèyàn, because táwọn èèyàn bá mọ ìdí nǹkan wọ́n á máa ro síbí ro sọ́hùn. Ẹ wo ìgbà kan mo rí fọ́nrán kan tó sọ pé olódì bàbá wa Ebenezer Obey kú nítorí pé ayéjára tó wà yìí, gbogbo nǹkan tó ń lọ lálẹ́ tètè mọ̀ èyí tí mo fi máa sọ fún eléyìí máa sọ́kiri mo sẹ́ǹdì ẹ̀ sáwọn kan tí mo mọ̀ pé wọ́n ń wo ayéjára ní Nàìjíríà. Àwọn méjì sáré dá mi lóhùn láàrin ìṣẹ́jú méjì pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀, irọ́ ni. Ṣó tí yẹ yín? So nígbà tí ẹ bá sọ nǹkan síta lẹ máa mọ òtítọ́ àti òdodo. Tó ṣe dá kí ẹ máa sọ̀rọ̀ síta tá a fẹ́ pé iṣẹ́ wa a máa ń wádìí gbogbo nǹkan, a fi ìkùlùkù àwa rí nǹkan, àwa rí. So bàbá yẹn ronú jinlẹ̀ wípé ìlú ń dàrú ó yẹ ká sọ̀rọ̀ síta. So bàbá yẹn mọ̀ pé ní tó dẹ̀ yìí ṣẹlẹ̀ ní pé Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ronú padà, tó bá ronú pìwàdà nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ á ó dáríjì. So bàbá yẹn ẹnìkan ló tì wọ́n sí, Arẹ́gbẹ́ṣọlá, gọ́vnà Arẹ́gbẹ́ṣọlá yẹn ló tì wọ́n sí. Nígbà tí wọ́n dẹ̀ jẹ́ lára àwọn ló máa ń fọba jẹ nílùú Ìwó, kò dẹ̀ bu wọ́n lọ́wọ́ rí. Nígbà tí Arẹ́gbẹ́ṣọlá lọ tì wọ́n sí tí wọn ò rò pa àwọn nígbà sọ nípa philosophy yẹn nìyẹn o, ẹ rò pé ẹ mọ nǹkan. Ẹni bá ti mélèé wà bí ẹ lè láfi síbẹ̀ ó máa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìtọ́ wa gbé wáyìí ó wá bu wọ́n lọ́wọ́. Tó ti yẹ yín, wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ ẹni tó bá jẹ́ olóòótọ́ èèyàn. Nígbà tí nǹkan bá ti bu yín lọ́wọ́ ẹ tètè jẹ́ káwọ́ yé mọ̀ pé mo ṣe mistake ni, ẹ dáríjì mi. Bọ́mọlúwàbí ènìyàn. So bàbá yẹn kó gbogbo àpapọ̀ nǹkan tá à ń pè ní Yorùbá bí ọmọlúwàbí èèyàn, olóòótọ́ èèyàn, kéèyàn dúró sídìí òtítọ́, kó dúró sídìí òdodo. Ibi tí bàbá yẹn ló jẹ́ kọ́ gbogbo nǹkan tó yí bàbá yẹn ò lè sùn. Ẹnìkan á dẹ̀ jalè, á pààyàn, á purọ́ mọ́yàn, á dẹ̀ sùn. Bọ̀tọ́kàn bàbá yẹn ò gbé pé yẹ kí n lọ sọ òótọ́ káwọn aráàlú lè dáríjì mi. Sọ ti rí pé bàbá rere ni bàbá yẹn. Bẹ́ẹ̀ ni, ṣé àwa fẹ́ sọ wípé ohun tí wọ́n ṣe yẹn pé ṣáfẹ́ ni wọ́n jẹ̀bi délẹ̀délẹ̀ ni ló jẹ́ kí wọ́n lè padà sọ pé káwọn wá bẹ̀bẹ̀ káwọn wá tọrọ àforíjì? Kì í ṣe pé wọ́n jẹ̀bi délẹ̀délẹ̀, òun náà mo ń sọ fún yín. Ṣé àwọn èèyàn tí wàá ń bá wọn ẹ̀ ń wáṣẹ́ ní ìsìn, mo wá bá yín, mo ní ẹmọ yẹn Nàìjíríà, ẹ jẹ́ bá mi kọ̀nẹ́ẹ̀tì ẹni yẹn, mo kọ̀nẹ́ẹ̀tì, ó wọ́ sí wá sí. ẹnìkan wá kọ̀nẹ́ẹ̀tì mẹ́mi tẹ́mi ò mọ̀ dáadáa, mo wá gbé fún yín, ẹni yẹn wá lọ jalè. Tá à ń sọ nípa philosophy nìyẹn. Àwọn èèyàn máa ń rò pé àwọn ọmọ nǹkan ẹwẹ́ tí mo pè ní bàbá wa ní philosophy yẹn, wọ́n pè ní Socrates yẹn. Báwọn èèyàn ṣe ń travel káàkiri àgbáyé tó bá bá fún ìmọ̀, á lóun ò mọ nǹkan kan. Ó mọ nǹkan kan. Àwọn èèyàn ní kí ọmọ bí ká ti travel wa àwọn lè padà ayé ìgbà tó ń travel by boat ni. Sọ̀rọ̀ mi yẹn pé ọlọ́pẹ́lọpẹ́ pé ìdí boat wa ó fẹ́ dànù, Ọlọ́run ló jẹ́ ká kú síbẹ̀. Adẹ̀ ti débi wọ́n láwọn àjókòó tì wọ́n ti sanwó àwọn àjókòó tì ẹ̀. Nítorí nǹkan ó pé kíkíní yẹn tó yé mi inú tẹ̀fẹ́ bẹ́ẹ̀ mi pé mo fẹ́ stop pé àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ boycott class philosophy ẹ̀ pa àṣemọ́. Báwo la ṣe níwọ̀ ló gbọ́n jù láyé wọ́n lọ ṣe mo wá rí pé Jésù náà máa ń sọ bẹ́ẹ̀. Ẹ bá bi Jésù léèrè nǹkan lóhun ò mọ̀ o, á lóhun ò pé o, ẹnìkan ló ṣe o. A máa ń rò pa àmọ́ nǹkan gbà míì ní sọ ti yé yín. So ẹ̀rí ọkàn àti ẹni tó jẹ́ olótòótọ́ olódodo èèyàn ó gbọ́dọ̀ padà wá sọ wípé nǹkan tó bá wọn ò jẹ̀bi pátápátá. Wọ́n rò pé àwọn ṣé mọ̀ kò sẹ́ńtì ò ní ibi Ọlọ́run ṣe dálé ayé àníìdí ara wa bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko yẹn wọ́n nídìí ara wa dìpẹ́ǹdì ara wa ni. So tí a bá wá ráwọn ọ̀rọ̀ wá síwájú yín tẹ́ ẹ̀ mọ̀ ń tọ́ sọ pé oore ṣòro ṣe nìyẹn. Oore ó ṣòro ṣe. Ohun tí mo ṣe láìkí tí àwọn bàbá wa àtijọ́ ń ṣe tá à ṣe mọ́ ní ìsìn. Òun ní pé anything tó bá fẹ́ ṣe wọ́n á dáfá. Ojoojúmọ́ làwọn babaláwo máa ń dáfá. Àwọn bàbá ti jí kí ló wà lẹ́nìí o. Àwọn ti Bíbélì náà tí mo ṣe láì Christian nìyẹn. Ẹ béèrè lọ́wọ́ àwọn wòlíì ní tẹ́ bá fẹ́ dáwọ́lé lórí, ẹ béèrè. Ṣó ti yé yín? Ṣé bíbèrè ò kì í ṣìyàn lọ́nà? Bàbá yẹn ò mọ̀ pé
bíbèrè bí máa ó béèrè dìfẹ́ nǹkan ṣé kò kì í ṣìyàn lọ́nà tó dáwọn kan sọ pé ó máa ń ṣe èèyàn lọ́nà o. ló ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní tó fi ń ṣìyàn lọ́nà ni pé ẹni tí ó bá fẹ́ ṣọmọ ẹni tó bá fẹ́ ok mo ní ẹni tó jẹ́ olóṣèlú nìsín àbí tó kí báwo ṣe lè sọ àbí tó ẹni tó ń ṣòwò sọ pé tó bá máa bìyàn léèrè á béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ jù lọ ni tó nímọ̀ jù lọ ẹni nǹkan tí a fẹ́ béèrè ẹ̀yin náà gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ìdí ẹ̀ tó ti yẹ yín tí ẹni yẹn bá sọ pé ẹ̀yin tí mò ń sọ ààrẹ ni pé ẹni tó bá máa béèrè nǹkan lọ́wọ́ wòlíì ìwọ náà gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run nítorí téèyàn bá mọ Ọlọ́run ẹ wo èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí láti kékeré tèmi ni mo ti súnmọ́ Ọlọ́run mo lè máa lọ ṣọ́ọ̀ṣì báyìí Ọlọ́run á sọ fún mi àgbọ̀n tó pé má lọ ṣọ́ọ̀ṣì eléyìí torí ni kò yà sí àdéyà síbẹ̀ tó ti yẹ yín kò sí ẹ wo ìgbà tí mo dé France mo sọ́rí láti ya àgbàrá ọ̀rọ̀ tẹ́bí mi lérè mo sọ téèyàn ò bá mọ Ọlọ́run tí wọ́n sọ pé ká ní nígbà tí Jésù lọ lòun á padà wá òun á sọ ẹ̀mí kalẹ̀ fún yín ẹ̀mí mímọ́ tó máa bá yín gbé ó lóun á rán ẹ̀mí yẹn wá tó máa bá yín gbé so ó ní ká máa béèrè fún ẹ̀mí mímọ́ oríṣiríṣi ẹ̀mí mímọ́ dẹ̀ ló wà ó pé bíi 9 so àwọn tó bá ń sin Ọlọ́run lójú méjì tó ń gbàwọ̀ àtàdúrà tó ń bẹ Ọlọ́run pé mo fẹ́ mọ̀ ẹ́ mo fẹ́ súnmọ́ ẹ tí ẹ bá lọ Ọlọ́run ló máa tọ́ yín lọ sọ́dọ̀ wòlíì tẹ́ máa lọ yẹn bẹ́ẹ̀ bá sick tẹ́ bá gbàdúrà pé mo fẹ́ lọ rí dókítà ó fẹ́ lọ rí dókítà àti ọ̀pá dókítà tó máa wò mí sàn ní kí n pàdé òun Ọlọ́run máa gáìdì ń dédọ̀ ẹ̀ tó bá dẹ̀ sọ nǹkan tí ò yẹ kó sọ fún yín Ọlọ́run á yọ sí yín ìgbà tí mo dé France mo sọ pé Ọlọ́run kò ń ṣojú ṣáájú Ọlọ́run ò ń ṣojú ṣáájú bẹ́ẹ̀ bá ṣe mọ̀ lẹ ṣe máa bá ó sọ ọ́nù Bíbélì ó ní tẹ́ ẹ̀ bá sìn mí ó sọ fún àwọn ọmọ Israẹli tẹ́ bá dòpọ̀ ẹ̀ tí ní Abraham bí bàbá yín Ọlọ́run àgbókúta dìde á máa sìn òun ìgbà tí mo dé France Bàdà nígbà tí Ọ̀ṣọ́fà kú Bàdà ló replace ẹ̀ nígbà tí Bàdà wá ṣọ́ọ̀ṣì tó dé sí ṣọ́ọ̀ṣì tí mò ń lọ ni leader church yẹn àjọ ń ṣiṣẹ́ ni senior evangelist ni Bàdà lo ọ̀sẹ̀ méjì pẹ̀lú àwọn àgbà wòlíì tó kó wá ó lọ nígbà tó wá lọ tán 2 weeks tó lọ lọ́lọ́run bá fi ràn hàn mí sí pastor evangelist senior evangelist wọn ẹ̀ ń bá sọ fún ó ní ta ni mí èmi ò rẹ́ni tó wá ní ẹni tó replace Ọ̀ṣọ́fà mà nìyẹn bó o mọ̀ pé tó bá ń travel pẹ̀lú àwọn àgbààgbà wòlíì ló máa ń bá ó ní wọn ò sọ nǹkan kan fóònù níyà mi ò rí bẹ́ẹ̀ mo lè fún ẹ lórúkọ àwọn tí mo mọ̀ Nàìjíríà tó mọ̀ mí kò gbà UNESCO láti jọ ń ṣiṣẹ́ o àfìgbà mo ní wọ́n máa dá dúró tí ò bá ṣọ́ra nígbà tó wá dá dúró ni wọ́n á ń gbọ̀n káàkiri so òun rò pé Bàdà tó jẹ́ tó replace Ọ̀ṣọ́fà ló lè sọ nǹkan fóun kò sẹ́ni tọ́lọ́run ò lè lò ẹ wo Ọ̀ṣọ́fà tá à ń sọ yìí náà nígbà tó máa kú ọmọ kékeré kan lọ́lọ́run lò láti sọ pé kó má lọ kó má travel àbẹ́ ẹ̀gbọ́ sórí yẹn a gbọ́ bọ́ ó fojú bí ti wo ọmọ kékeré yẹn ó travel ó l'accident nígbà tí Adébóyè tí gbogbo yẹn ń pariwo pásítọ̀ Adébóyè tó wá sí Paris èmi ni wọ́n ní kí n bá ṣiṣẹ́ ọ̀sẹ̀ méjì ni Adébóyè lò ń bí báyìí nígbà tó padà sí Nàìjíríà exactly the same thing tó ṣẹlẹ̀ nígbà tí Bàdà yẹn ọ̀sẹ̀ méjì lọ́lọ́run bá fi ràn hàn mí sí ẹni tó jẹ́ ambassador wa sọ̀rọ̀ mi yẹn wọ́n wá sọ fún wọn ní tí Adébóyè ò rí bọ́ọ̀lù ń ṣe lòmí láti jẹ́ kí professor tún ní ambassador yẹn ló gbébi fo ambassador yẹn so ẹni tó bá fẹ́ lọ bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run yìí náà gbọ́dọ̀ mọ Ọlọ́run ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ bá mọ nǹkan kan nípa Ọlọ́run tẹ́ kọ́ lọ bèrè tó bá purọ́ fún yín ẹ̀ ní mọ̀. ó dà ẹ jẹ́ kí ẹ má bínú ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ ti bàbá Ògúndòkun nínú interview yẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọn ọ̀rọ̀ kan jẹyọ ó wá mú kí n fẹ́ béèrè ìbéèrè kan ìbéèrè yẹn ni wípé ṣé lóòótọ́ la lè sọ wípé bàbá tó bí Olúwo ni Olúwo jọ. a lè sọ bẹ́ẹ̀ náà ìdí tí mo fi láà lè sọ bẹ́ẹ̀ ni pé Yorùbá ń sọ pé ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní òjò so
ìgbà míì wà tẹ́ kí mo ṣe sọ fún ìgbà kan náà pé tí a bá kọ́ ẹlòmíì tinú ẹ̀ ló máa ṣe èèyàn máa ń túnra ẹ̀ bí ó lè má jẹ́ pé bàbá ẹ̀ ló jọ pé àwọn tó bá rìn ló tún lọ ń ṣe irú nǹkan tí bàbá ẹ̀ ń ṣe ṣọ́rí sí eyín tó ọ̀nà méjì ló pín sí ìkíní ni pé ọmọ tẹ́kùn bá bí ẹkùn yóò jọ téèyàn bá bímọ tó ń fa sìgá lójú ẹwọ orú àwọn kí ló jẹ́ kí kó máa fa sìgá ní púpọ̀ nílùú òyìnbó torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí méjèèjì tó bí ọmọ yẹn wọ́n ń fa sìgá rí láti inú oyún ló ti ń fa sìgá tọmọ ẹ fi dàgbà àgbà tọmọ náà bá dàgbà òun náà ti máa ọdún 8 á ti máa fa sìgá tó ti yẹn ìyìn tó bá lọ́wọ́ àwọn òbí ẹ̀ ló ń ṣe bọ̀ ìgbà míì wà tó yẹ pé ọmọ yẹn ò bá lọ́wọ́ àwọn òbí ẹ̀ àwọn tó bá rìn ní Yorùbá sọ pé àgùntàn tó bá já rìn á jẹ̀gbẹ́ tó ọ̀nà méjì ló pín sí ó lè mú torí tẹ bá wo scientifically náà nípa nǹkan tí ìmọ̀ sáyẹ́ǹsì sọ tó bá mú lára blood bàbá ẹ̀ DNA ẹ̀ tó bá jọra wọn á mú á ṣe bẹ́ẹ̀. nínú ọ̀rọ̀ tí bàbá Ògúntókun sọ wọ́n mẹ́nuba nípa ọ̀rọ̀ bàbá tó bí Olúwo wọ́n ní nígbà táwọn kan máa rí Olúwo pé Olúwo dọ̀bálẹ̀ wọ́n ní bàbá ẹ̀yin ní bàbá mi o kódà tí ìbá ṣe pé tẹ́ bá mọ ẹni tó bí òun ẹ̀ tí ẹ̀ ní jẹ́ kó dépò yẹn wọ́n wá ṣàlàyé pé bàbá wọn àwọn ló lead nígbà tí wọ́n wá jó ilé bàbá Ògúntókun gangan tẹ́ bá wò nínú fídíò yẹn. tó ń túmọ̀ sí pé ọ̀rọ̀ tẹ́ wá ń sọ báyìí pẹ̀lú àlàyé dẹ́yìn náà wá ń ṣe báyìí so ohun tí ẹ̀ ń sọ ni pé ohun tí Olúwo bá lọ́wọ́ òbí wọn làwọn náà ń wù wá. ṣe mọ ibi tí mo ní nínú fún torí mi understand kí ni ẹ dáadáa mo wò ó bọ́ mi understand ẹ dáadáa pẹ̀lú àlàyé tẹ́ ṣe ló jẹ́ understand ẹ dáadáa wípé ṣe rí pẹ̀lú àlàyé tẹ́ ṣe yìí mo wá rí i pé Olúwo ìwà bàbá ẹ̀ ló mú nítorí pé nígbà tó Olúwo fara ẹnu ara ẹ̀ sọ fún bàbá yẹn yìí pé ẹ bá mọ bàbá mi ẹni ṣe báyìí báyìí bàbá mi ló sọ̀rọ̀ mi tí bàbá yẹn ò dẹ̀rọ yẹn ó pàpà ràn lọ́wọ́ tó ti yẹ yín because wọ́n ní Ọlọ́run ní ká má máa gbẹ̀san ní tí màámi kọ́ mi láti kékeré nìyẹn pé téèyàn kan bá ṣẹ̀ Ọlọ́run ló ó sọ pé òun ní Ọlọ́run ẹ̀san because tẹ́ bá ṣẹ̀ mí ní ìsìn tí bá ní kí n gbá yín lẹ́sẹ̀ àbí kí n gbá yín létí kò sí bí mo ṣe lè gbá yín létí àbí tí tẹ́ bá ṣẹ̀ mí kò sí bẹ́ẹ̀ ṣe lè gbá mi létí kó dàbí kọ́ lọ́n gbá mi létí àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni. fún ẹni tó bá gbọ́ ẹ̀dá tó bá gbọ́ tó bá mọ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ gbọ́dọ̀ máa fi nǹkan lẹ̀ fọ́lọ́run láti ṣe láti gbẹ̀san yín so bàbá yẹn ò gbẹ̀san lára ó gbọ́rọ̀ yẹn ṣùgbọ́n kò fi hùwà sọ ọmọ ẹ̀ toró mọ̀ pé Ọlọ́run ló lóun lọ lẹ́nu ẹ̀san ẹ gbọ́dọ̀ ṣe bàbá yẹn ṣe nǹkan ṣùgbọ́n ṣé rú Olúwo yẹn yẹ kó tó máa bú bàbá yẹn pẹ̀lú gbogbo nǹkan tí bàbá yẹn ṣe fún bàbá yẹn sọ dé èèyàn tó ṣe gbogbo ẹ̀ èèyàn bí bàbá yẹn ṣe sọ wọn ò mọ̀ rí wọn ò rí rí Arẹ́gbẹ́ṣọlá ìjọ tó ń ṣe ìṣe kíní lọ́wọ́ àrí lójú. wọ́n láwọn làwọn sanwó síta ìyàwó ìgbà yẹn tó ti lọ. ní àwọn tẹ̀ gbọ́ pé àgbà tó máa bẹ̀rẹ̀ sí gbélé àwọn ló gbé síyà fún ṣe gbogbo ẹ̀ fún àwọn ń sanwó oṣù fún gbogbo ẹ̀ nípa orí kíní mo tẹ̀ ti wò yẹn àkílà ń pe máàlù yìí o Àṣàbẹ́ TV Àṣàbẹ́ TV ni mo ti kọ́kọ́ wò mo rí lórí Ṣokotí ẹ ṣe Ṣokotí tìyàwó Olúwo tẹ́lẹ̀ yẹn òní lórí Àṣàbẹ́ lórí Àṣàbẹ́ bó ti Ṣokotí ni mo ti wò ó mo sọ fún mo rí fọ́nrán kan tá à ń sọ nípa pé àwọn tó bá lọ́pọlọ tó bá lọ́pọ́n tó bá lóye tó bá ń sọ̀rọ̀ mo rò pé kíní àgbàlẹ̀ tí mo ti wo program yẹn àwọn tó kọ́kọ́ jẹ́ director WNTV WNBS tó kọ́kọ́ ṣolùdarí ẹ̀ mo ti gbàgbé orúkọ wọn Fáróǹbí ṣí Fáróǹbí wọ́n yin ẹ̀yin tẹ̀ ń ṣe wọ́n yin ẹ̀yin tẹ̀ ń ṣe social media ní ìsìn àwọn kan ń bú yín bàbá yẹn wọ́n dẹ̀ láwọn gbèdì fún yín àwọn ló bẹ̀rẹ̀ tẹlifíṣàn àwọn ló jẹ́ director WNTV WNBS tó kọ́kọ́ wà láfíríkà bàbá yẹn wọ́n ń gbéyìn fún ẹ̀yin tẹ̀ ń ṣe social media ní ìsìn wọ́n ní nígbà ayé tàwọn wọ́n ní kinní kan ló wà tí gbogbo èèyàn ń wò èrò dẹ̀pọ̀ tó báyìí
wọn ò dẹ̀ kì í pé wọn ò lè sáré pé wọ́n kọ́ máa béèrè question lọ́wọ́ ibẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ mi nísìn. So wọ́n ní thinking ti yín ó lágbára ju tàwọn lọ bẹ́ẹ̀ ṣe báwọn yẹn ṣe àtàkì wọ́n ní àwọn òrùka àwọn lè withstand ẹ̀ tẹ́pẹ́ ayé ìgbà tí wọ́n ní wọ́n wá ń gbègbò fẹ́yìn tẹ̀ ń ṣe kìíní nìsín. Dédé yẹn lè ronú jinlẹ̀ àwọn tó jẹ́ the first director of WNT WNBS wọ́n ń gbògò fẹ́yìn tẹ̀ ń ṣiṣẹ́ nìsín. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Ó dáa ṣé kí lẹ̀yin rí sí ohun tí Olúwo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa Olúwo àti Ọ̀ọ̀ni? Ó burú jáì ó burú jáì mo sọ pé ó burú jáì ni pé gbogbo àwọn ọba tó jẹ ní Ìwó mo sọ́rí láti sọ mi ìròkùn wọn kàwé àwọn ọba tó ti ń jẹ níwò tó ń jẹ níwò tó ń jẹ níwò kò bá bá dẹ̀ kàwé mi rò pé àwọn tó lọ gbé nílùú òyìnbó wà nù wọn tó lọ gbé nílùú òyìnbó wà nù wọn tó ti yẹ yín tó jáde síta torí bí wọn bá ti jáde síta dé lọ sí Ghana kú tọnu lásán àwọn abìlí ipò ti lajú èèyàn wá lọ gbé Canada ó lóun lọ gbé Canada for more than bí gbogbo nǹkan ṣe ń lọ ayé òde tó ń lọ kó má lè kàn kankan níbẹ̀ rárá ju kó wá máa fagbó lọ kó wá máa ṣe propaganda kó máa dàlúrú lọ. So ṣé irú ohun tó lọ ń sọ jáde sí Ọ̀ọ̀ni bàbá yẹn àti bàbá Ògúntókun yẹn kò jẹ́ irú ẹni tó wá sílùú òyìnbó. Ìdójútì ńlá gbáà ní fún àwọn tó wà ní Ìwó tó àwọn tó bá lè èyí tó bá lọ́pọlọ ní Ìwó ní ọmọ Ìwó tó bá lọ́pọlọ tó lè ronú ni ó yẹ kó tí n bá jọ ọmọ Ìwó máa sunkún tí n bá ti délé ni máa sunkún pé irú ọba wo là ní yìí mi ní lè sùn. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà, dìde kó ṣẹ́tù sí Nàìjíríà, kò yé wa mọ́ o Ọlọ́run jọ̀wọ́ wá dá sí. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà, Ọlọ́run wa. So nǹkan burúkú gbáà ní fún ọmọ Ìwó tó bá lọ́pọlọ tó bá lè ronú ó ń borúkọ wọn jẹ́. Ẹ lọ wo orin tí àwọn láti 60 something tí mo ti wà kékeré bàbá mi gbogbo rẹ́kọ̀dù àwọn olórin yẹn Sunny Adé ni òbí ní Ebenezer Obey ni o àìkéda ìrònú gbogbo rẹ́kọ̀dù tó bá ti jáde lọ́ máa ń rà. Ẹ bá gbọ́ báwọn Sunny Obey bí wọ́n ṣe kí ìlú Ìwó wọ́n ṣe kí àwọn ọba ìlú Ìwó Olúwo gan kó lọ gbọ́. Ṣé ọ̀rọ̀ tí mo sọ yé yín sà? Àgbọ́yé. Olúwo bá gbọ́ bọ́ ṣe kí Ìwó Odídẹrẹ́ ìyìn ni àwọn ọba yẹn ò dẹ̀ jáde síta lọ sí ìlú òyìnbó. Ebi ọba Àwùjalẹ̀ tó kú ní ti Ìjẹ̀bú yẹn ó lọ sí ìlú òyìnbó at the age of 26 ni wọ́n pè wálé kó wá jọba. Ẹ̀rí abẹ́gbọ́n kankan nípa Ìjẹ̀bú Òde títí ọba yẹn fi wàjà àgbà tó ṣẹ̀ nǹkan kan fún wa ní pé bó ti fẹ́ kọ́ sí òun àwọn kọ̀dẹ́ ló máa lọ tì ní last minute. Ọmọ 26 years tó lọ pè wá ìlú òyìnbó ní London ẹ wo bó ṣe behave jẹ́ pé inú àwọn ọba tó respect Nàìjíríà mo fẹ́ràn sọ pé number 1 tó respect. Bàbá wa Tinubu gan respect ẹ̀ wọ́n lọ bá àbí gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation ó ní ọba Àwùjalẹ̀ lọ respect àbí irọ́ ni mo pa ni. Àgbọ́yé. Bọ̀jẹ́ lọ ti lọ pé wá ń lo òyìnbó kí ni èjì lórí burúkú eléyìí mo sọ́rí láti sọ ìwà burúkú ló ń wù tó wá ń ba tẹ̀fẹ́ rò pé àwọn ọ̀mọ̀wé wà nílùú Ìwó àwọn ọ̀jọ̀gbọ́n wà nílùú Ìwó àwọn businessman tó tẹra pamọ́ṣẹ́ wà nílùú Ìwó bàbá Ògúndókun yẹn ẹ lọ gbọ́ bí wọ́n ṣe kí bàbá Ògúndókun yẹn yàtọ̀ sí Ìwó mo kékeré ni mo ṣe dúpẹ́ pé ẹ̀yin social media nípa tẹ̀ ń ṣe tá a bá fi àwọn tẹlifíṣàn tó dá wà wọ́n lọ́n ló dẹ̀ ń lóyìn mo sọ fáwọn èèyàn ṣe ríṣẹ́ tẹ̀yin social media ń ṣe ní ìsìn àwọn journalist ń ṣe iṣẹ́ táwọn philosopher ayé ìgbà yẹn ń ṣe nìyẹn àwọn ló máa la aláàrí lójú àwọn ló tí nǹkan ò bá dá lù wọ́n máa ní ẹ̀dìtẹ̀ máwọn ìjọba àwọn ọba yín wọ́n á là wọ́n lójú ẹ̀tọ́ yín rèé òun àwọn kan nu ọgbà tí wọ́n á discover torí mo lọ ṣe ìwádìí yẹn mo wá rí i pé ẹni tó dá journalism sílẹ̀ ara àwọn philosopher náà ni nítorí pé wọ́n ń pa wọ́n làwọn kan ṣe sá kúrò wọ́n wá lọ yà sí journalism wọ́n wá lọ gbójú mi jáde so ìgbà tó lọ́run rí i pé àwọn journalism tó wà tí àwọn ti NTA nǹkan kan tó wà yẹn Ọlọ́run ló máa ń gbé nǹkan kalẹ̀ gẹ́gẹ́ bí bọ̀bọ̀ kan ṣe sọ tó dẹ̀ mi máa ń ṣe nǹkan mo máa ń wádìí dáadáa mo wá rí bọ̀bọ̀ yẹn wọ́n pè ní Galilea nínú Bíbélì lọ́yà nígbà tó ń dìfẹ́ǹdì táwọn mú Saul ló di Paul
ó wá ń sọ fún wọn wípé nígbà táwọn èèyàn jíròrò ní yìí fẹ́ lọ gbógun tán ọmọ yìí Jésù, ó wá pàtàn fún wọn. Oúnjẹ bá wo ni mo sọ fún yín pé tó bá mọ bí ìdí, tó bá mọ ìdí ayé, tó bá mọ ìtàn, ó ní ẹ lè stop wọn. Ó tọ́lọ́run bá ti wà pẹ̀lú ẹni yìí, tọ́lọ́run bá ti lọ́wọ́ sí, kò ṣeé dá dúró, kò ṣeé stop. Ó ní if the undertaking is of men, it will fail, but if the undertaking is of God, ló máa succeed. Tí ẹnìkan bá sọ fún àwọn bàbá Fáróbí yẹn pé social media máa wà ní ìsìn, kò sẹ́ni tó máa gbà, but Ọlọ́run ló rí pé iṣẹ́ táwọn normal television ń ṣe kò kárí. Tó yẹ pé normal television lọ fi sílẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáà máa gbọ́ ni, ṣáà máa mọ̀ ni. Ọlọ́run rí pé nǹkan ibi tó ń ṣẹlẹ̀ ní ìlú pọ̀, ó dẹ̀ fẹ́ kí àwa kan rí, kí àwọn èèyàn rí bí àwọn èèyàn ṣe ń ṣe agbára lò, bọ́ ṣe ń bá àlùjọ bọ́ ṣe ń ṣe, òun ló ṣe gbẹ̀yìn dìde, ẹ̀dẹ̀ ń ṣe iṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ tó ti yé yín. Bẹ́ẹ̀ ni Olúwo wọ́n fẹ̀sùn kan Ọọ̀ni Ilé-Ifẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Now kí ló yẹ kí Ọọ̀ni ṣe báyìí làwọn kan sọ. Tẹ́pẹ́ mi ni Ọọ̀ni ni o, tẹ́pẹ́ mi ni wọ́n ni o, màá pe lọ́ọ̀yà mi. Áìdà kí n dánmálẹ̀ tì ní pé gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń sọ̀rọ̀, wọ́n á ní ẹni tó bá, ó dáa kéèyàn bá ṣẹ́rí ibi téèyàn bá rí mọ́lé máa mọ́. Ó dáa kéèyàn ṣiṣẹ́ níbi tí àwọn alágbára wà, ẹ mọ bó ṣe ń ṣe. Àwọn kan ní ó yẹ kò yẹ kó sọ̀rọ̀, àwọn á ní wọ́n á ní ẹ wo ìgbà tí wọ́n bá issue statement láti ọ̀dọ̀ tí ọba Ọ̀yọ́ yẹn bá sọ kìnnì kan, àwọn á ní kó ọba yẹn ò mọ̀ nípa ẹ̀ o. Tẹ bá àwọn tó ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tẹ bá mọ àwọn tó ń ṣiṣẹ́ ní office of the governor, àbí permanent secretary, àbí office of the vice chancellor, àbí irú àwa tá a ṣiṣẹ́ ní UNESCO yìí náà, ẹ rí wípé ní tí governor bá mọ̀ tó bá jáde, wọ́n máa gbé statement jáde pé governor mọ̀ nípa ẹ̀ o. Àbí tí mo sọ yìí, tí governor bá mọ̀ nípa ẹ̀, lẹ́ni kan bá lọ issue ẹ̀, wọ́n láti tètè rọ́mọ̀ pa ayé ń gbọ́ àwọn ará àtà ń gbọ́, wọ́n á tètè lọ correct ẹ̀. Ẹ máa rí even gan president wa gan, tó bá ṣe mistake nìkan, wọ́n á ti lọ correct kìíní ẹ̀ pé àtàwọn news bá ti gbọ́ wá ní náà bẹ́ẹ̀ kọ́ lórí. So ó yẹ kó fèsì kí press wọn sọ̀rọ̀ pé báyìí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, àbí kó pe lọ́ọ̀yà wọn kó pe ẹni ẹlẹ́jọ́ because ẹ̀sùn ńlá ló fi kàn wọ́n. But ẹ̀sùn ńlá tó fi kàn wọ́n, ẹni tó bá lọ́pọlọ á rí i pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Gbogbo àǹgádà ni oníwò ń lò. Nígbà tí ò lọ́pọlọ, tí ò lè lọ́pọlọ, lọ́rọ̀ mi yẹn, ẹni tí ò bá lè lọ́pọlọ ẹ̀ á kàn máa rorò kúrò ní. Because n tó sọ yẹn kò lè defend ẹ̀. Tẹ bá dẹ̀ gbọ́, tẹ pé mo sọ fún pé mo wo fọ́nrán tí wọ́n ṣe fún tí Àṣàbí TV tó ṣe fún ìyàwó Olúwo tẹ́lẹ̀. Ó sọ bó ṣe ó sọ gbogbo nǹkan, n tó dẹ̀ sọ yàtọ̀ sí gbogbo nǹkan tí ó purọ́ yìí, tó pèrè ẹ̀ lọ́ba tó ń purọ́. Ìdójútì ni fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá gan, ó yẹ káwọn ọba gan kọ́ pé pẹ̀lú tó ṣe fún Ọọ̀ni yìí, ó ṣe máa bà wá jẹ́ ń ta. Ọdún àwọn ọba kan ti dìde sọ̀rọ̀ yìí o, wọ́n ti láwọn fún Olúwo ní 21 days láti tètè pọ̀ fún yẹn. Inú mi fún yẹn nítorí pé wọ́n borúkọ wọn jẹ́. Wọ́n láwọn fún Olúwo ní 21 days kó wá ṣàlàyé, ìsídà kó sọ pé kí Olúwo sọ pé kò rí bẹ́ẹ̀ o, pé irọ́ ló ń pa o, tàbí kó mú ẹ̀rí ẹ̀ wá, kán mẹ́rin wọn wá, kí wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lókè, kí ìgbésẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ lórí ìwádìí, kán lè tètè mọ ẹni tí ń parọ́ báyìí. Yá bẹ́ẹ̀ mo gbà pẹ̀lú yín. Ẹ̀yin ẹ wo ẹ̀yin tẹ̀ ń ṣe social media yìí, ẹ wo ẹ̀yin, ẹ máa bèrè pé kí ni ìdí, ẹ máa bèrè, ẹ bá wo ti àwọn Awíkonko. Awíkonko bá máa ṣe program, a máa gbé ẹ̀rí wá, ẹ̀rí tí mo fi tì í rè o, ìtàn tí mo pa ẹ̀rí mo fi tì í rè o. Ok, odindi ọba tó pèrè ẹ̀ lọ́ba, ó wá ń sọ̀rọ̀ ò lẹ́rìí. Ọlọ́run yọ ọba òyìnbó yìí pé kì í ṣe ìgbà táwa wà ní, kì í ṣe ayé ìgbà táwa wà ní secondary school, primary school, kò ní lè rìn títì wàláì. Torí àwọn ọmọ yunifásitì gan ló máa kọ́kọ́ wá campaign fáwọn táwa ní secondary school. Báwọn ọmọ yunifásitì báyìí ṣe máa ń ṣe nìyẹn, wọ́n á ti wá sí secondary school, wọ́n á ti lọ sí primary school, wọ́n á ti sọ fún wa. Nígbà tá a bá rọ́bà yẹn tó wá ń kọjá ní olódo olè, wọ́n máa pariwo lé lórí mi. Ìyẹn jẹ́ kí n rántí kinní kan, fídíò kan ó wà
tí mo ṣe rí lọ́sàn-án yìí níbi tí Olúwo ti ń sọ̀rọ̀. Olúwo wá ní kí ọkùnrin yẹn kó súnmọ́ òun pé sóun ló ń bá wí bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin yẹn wá dáhùn, ó wá sọ wípé wọ́n fẹ́ báyàwó sùn, ó fẹ́ báyàwó sùn tó ṣùgbọ́n torí pé ìyàwó òun ò ti gbà fún Olúwo lolúwo ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn láàrin èrò. Ọkùnrin yẹn sọ̀rọ̀, ó ní Olúwo fẹ́ báyàwó sùn, ó fẹ́ báyàwó sùn. Kí lẹ rí sírù yẹn náà? ẹni tó tarí sí náà ni pé nígbà tóun báyàn jẹ́ òun ni wọ́n sọ fún yín pọ́lọ́ àwọn alálẹ̀ ń bínú sí i. Àṣírí tóun náà ti ṣe ẹrú wá rí ọ̀rọ̀ tí obìnrin yẹn sọ, ìyàwó oníwò tẹ́lẹ̀, ó sọ bó ṣe ń ṣe àwọn obìnrin níwò. Ó sọ ọmọ ọ̀dọ̀ ẹ̀ gan 13 years bó ṣe lọ bá tóun ka mọ́tò lórí bẹ́ẹ̀. Gbogbo wàkúwà tó ń hù òun lọ bá ọba obìnrin kan ọba balẹ̀ rí ohun gbogbo tó bá dẹ̀ máa sọ̀rọ̀ alóhùn ẹ wò ní ìṣó sọ pé òun ò talẹ̀ rí. Àwọn Ìbàdàn dé àkíyèsí pé àwọn nǹkan kan tó ti tà wọ́n ti gbé lọ sí kóòtù báyìí. Ó lè jàgùdà ní màá yẹn, jàgùdà ní. Ó yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà ní Canada ó yẹ kó wá àpapọ̀ àwọn Yorùbá kó forúkọ Yorùbá mọ́. Yorùbá ò kì í sí lẹ́yìn ìburúkú, ọmọlúwàbí à ń sí lẹ́yìn nǹkan tí ò bá dáa. Kò sí ọmọ Yorùbá tó máa wà lẹ́yìn nǹkan tí ò bá dáa. Níta fi yàtọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Haúsá lè máa bora wọn o, Ìgbò lè máa bora wa o, bọ̀tà wa Yorùbá bí òyìnbó la rí. Ní tí mo dẹ̀ ń rí kíní yẹn ni wọ́n á rí pé ṣé mo Bíbélì sọ pé nǹkan tí èso tí Ádámù jẹ yẹn, èso ìmọ̀, ó ní tó bá ti jẹ́ wàá mọ ìyàtọ̀ sí láàrin left and right. Àwa Yorùbá jẹ èso ìmọ̀, òun la ṣe dàbí òyìnbó. Tí ọ̀rọ̀ bá ti rí a máa là mọ́lẹ̀. Téèyàn bá jalè ẹ sọ fún nígbà tá a wà ní kékeré, bí ẹ bá ń tàn létí ẹ bá ń sọ fún ní màmá bá náà ní tẹ̀bà gbọ́, màmá yẹn á mú yín lọ sí skul, á lọ sọ fún tíṣà, á ní ó ń tọ̀ lé, á pariwo lé yín lórí. Ẹ ṣe máa stop ìtọ̀ títọ̀ nìyẹn. Gbogbo àdúgbò ló ń bá ọmọ wí. Tó ti yẹn Yorùbá, èmi ìran Yorùbá kan ò sí lẹ́yìn ìbàjẹ́ rí torí ọmọlúwàbí ènìyàn ni. Tí ẹ bá ń jalè gbogbo àdúgbò bí ẹ bá gbé nígbà yẹn mo rántí nígbà tí federal government tọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fáwọn senior staff ní car loan tọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ọmọ gbé ká wálé ṣe làwọn màmá yìí ti ń jara mo gbé wọ́n ti sáré lọ bá pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn. Ọmọ mi ó ti di akudi, ó ti jalè àmọ́ ibi tó ti rí mọ́tò. Tó ti yẹn wọ́n ti pariwo ẹ̀ síta. Bọ̀ ní ayé ìsinsìnlẹ̀ máa bò mọ́lẹ̀, Yorùbá ò ń bo nǹkan mọ́lẹ̀. Yorùbá tètè máa fèsì ẹ̀ bóyìnbó ṣe ń ṣe náà nìyẹn. Ẹ bá wá sí ìlú òyìnbó ẹ máa ró òyìnbó kò sí gbogbo nǹkan ẹ̀ tó gbé pamọ́. A máa sọ lórí nínú bọ́ọ̀sì tẹwà ló tún máa sọ gbogbo ẹ̀ síta. Nínú train tẹwà ló tún máa sọ gbogbo nǹkan. Bí màmá ẹ̀ yìí kan tẹ̀ àgbẹ̀ ni màmá ẹ̀ àbáwọn kan ọkùnrin ṣe wá ń ba sùn bọ́ ṣe wá ń ṣoríṣi. Gbogbo ẹ̀ ló ń sọ fún gbogbo èèyàn nínú rẹ̀ tí gbogbo ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ní train dáadẹ̀ ń gbọ́. So ẹ mọ àǹfààní bó ṣe sọ yẹn, àwọn tíṣà tó ń pè ní àwọn psychologist wọ́n lè mú ọ tó bá lọ report fún ìjọba mọ́mọ́ ẹ kúrò lé yẹn nítorí pé ọmọbìnrin lọmọ tí mò ń sọ yìí. Wọ́n á rí i pé ìgbà tí wọ́n bá ń rí ọmọ yẹn bó ṣe ń sọ nǹkan tí àwọn ọkùnrin 3 mẹ́rin sì wá bo ìyá ẹ̀ mọ́lé, wọ́n á rí i pé nǹkan tó máa wà lórí ọmọ yẹn nìyẹn. Nígbà tó máa bàlágà ọgbọkùnrin á ti ba yóò náà jẹ́ sójọba tábàárẹ̀ ni lọ sọ fún ìjọba wa mọ́mọ́ ẹ̀ kúrò, wọ́n á lọ fi sílé, wọ́n á lọ fi sí ẹ, wọ́n á lọ fi sọ́dọ̀ ẹlòmíì tó máa gbé pẹ̀lú ẹ tí ò ní ba yé ẹ̀jẹ̀. Ṣẹ́rí nǹkan tó yẹ kí ẹ máa sọ̀rọ̀ síta, bọ̀ táwọn kan bá máa sọ á ló ti kó aṣọ ẹ̀ sí dọ̀tí. Ẹni tó kó yín sí dọ̀tí mo ṣe ní káwọn bá bàjà, òun ló kó sí àwọn ọba tí ò kàwé rárá tí ò lọ sí primary school rí. Wọ́n ṣọba ilẹ̀ Yorùbá tó rọ́jú. Kí gbogbo èèyàn kóòtì ní ẹ̀yin social media ẹ kóòtì kó má lè rìn títì. Ẹ kóòtì kó má lè rìn títì, ó ń ba orúkọ Yorùbá jẹ́, ó dẹ̀ ń ba àwọn Canada. Ó yẹ káwọn kan lọ sọ fún ìyàwó ẹ̀ kó lọ sọ fún ìjọba, kó lọ report ẹ̀ police station. Anytime tó bá ṣe Canada kọ́ mu, àbí tó bá ti wá sí road kọ́ gbé. Torí woman yẹn sọ pé ó rèpò òun ni nígbà tó máa kọ́kọ́ bá sùn. Ó aago 3 ló jí tó ti ba lọ́dọ̀ ẹ̀ tó ti bọ́ gbogbo aṣọ ẹ̀ ó ti lo drug fún. Tó ń bọ àwọn orúkọ àwọn Yorùbá jẹ́ Yorùbá ọ̀dẹ̀ kì í sí níbi tí Yorùbá da Yorùbá ò sí mbẹ̀. N tó fi jẹ́ ká ṣe rí táwọn èèyàn mọ̀ tá a fi ń lajú tí Yorùbá fi ń lọ síwájú tó fi ń lọ síwájú. Nítorí pé ìmọ̀ philosophy tá a sọ yẹn, àwa máa ṣàríyànjiyàn láàrin ara wa. Fọ́nrán mi a máa béèrè tó lágbára, ẹ máa sọ pé nǹkan báyìí da, nǹkan báyìí ó da. Ohun tó jẹ́ ká máa ní ìlọsíwájú, tó jẹ́ kó òyìnbó ní ìlọsíwájú nìyẹn. Òun ni àwọn ti Muslim tó wà ní North yẹn, Islam ní kẹ́ má sọ̀rọ̀, Islam ní kẹ́ gbẹ́nu ìpamọ́. Òun ni wọ́n ṣe ní ìlọsíwájú. Fọ́nrán mi yẹn ní tó ń fa ìlọsíwájú nílẹ̀ Yorùbá nígbà tí èso ìmọ̀.
àwọn ọgbọ́n kún ọgbọ́n àwọn ìmọ̀ kún ìmọ̀ ní philosophy tó o bá ṣe ń ṣe tá à ń gbé yẹn òun ló jẹ́ ká máa pa nǹkan tí ò dá mọ́ ká máa ní ìlọsíwájú ṣé nǹkan tí mo sọ yìí kò sí nǹkan tó ní advantage tí ò ní disadvantage lóòótọ́ ẹ lè rò pà ń tẹrẹ wa síta ṣùgbọ́n ẹni tó ń tẹrẹ wa síta yẹn ni ká kọ́kọ́ mójútó tàbá ti dúpẹ́ ní tẹrẹ wa tí ò yẹ kó jáde síta ẹ ó dàbí ọkùnrin tó fẹ́ yàwó nígbà tó di pé ìyàwó ẹ ń jalè ṣé ó yẹ kó lọ pariwo ní gbogbo ìta kó lọ sọ níta ni inú ilé ni wàá pa àwọn bàbá àti màmá ẹ jẹmọ ntọkọ wa nílẹ̀ Yorùbá nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ ní fámìlì ohun tó dẹ̀ máa sọ fún ìyàwó tó bá ń lọ ilé ọkọ rẹ̀ tọkọ ẹ bá ṣe wá fẹjọ́ ẹ̀sùn àwọn òbí ẹ o àbáwá òbí ẹ tó ti yẹ yín ìgbà tó bá ti lọ pariwo ẹ síta ìwọ ló gbé síta so ọmọ yẹ ti báwo láti ń pọ òun yẹn ọmọ yẹn rìn ìwọjà ọba tó pariwo yín síta ló yẹ kẹyìn ọba ẹgbẹ́ yín bá jà mo dẹ̀ ń fi àsìkò yìí náà bẹ̀ àwọn olówó Nàìjíríà kọ́ wà lẹ́yìn bàbá Ògúntókun yẹn ní tí bàbá Ògúntókun ṣe àwọn náà ti ṣe fọ́pọ̀lọpọ̀ kò ń wọ́n lọ́wọ́ bọ̀ bàbá yẹn pé ẹ̀mí kó jẹ́ kí bàbá yẹn sọ pé mo wá sọ síta kọ́dẹ̀ káwọn èèyàn dẹ̀ dáríjì wọ́n yẹ kí gbogbo àwọn olówó fawọ́ra pọ̀ mọ́ bàbá yẹn tó bá ń ṣe nǹkan tó àwọn olówó bá ṣe nǹkan kọ́ máa pe olúwo wá síbẹ̀ kọ́ máa pè wá síbẹ̀ táwọn bá ń ṣe nǹkan kọ́ máa pè wá síbẹ̀ tó bá dẹ̀ fẹ́ máa bọ̀ kọ́ fa àwọn ọlọ́pàá sọ́nà wá ní wọn ìwà ìṣe kó padà tó bá fẹ́ bá ọlọ́pàá ẹ̀yìn náà dẹ̀ mọ̀ tó bá fẹ́ bá pàwọ́ àwọn ọlọ́pàá fún ní kóńdó ni. ṣẹ́rí tí nǹkan tá à ń ṣe nílùú bíbá nílùú tá a wà nìyẹn ẹ wo president wọn tó jẹ láàsì ní France tó jẹ 3 years about 10 years ago Sarkozy ó ń ṣe garagugugu á sọ̀rọ̀ sáwọn adájọ́ á sọ̀rọ̀ sílé á sọ̀rọ̀ sọ́mọ ọdún ní ìsìn wọn ti ní kó lọ sẹ́wọ̀n èèyàn ẹni tó bá ṣẹ̀ ó láti jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ní ṣé nǹkan tí mo sọ yé yín ẹni tó bá ti ṣẹ̀ ẹ bá ti punish ẹ máa jẹ́ káwọn tó ń bọ̀ lẹ́yìn kó má fẹ́ ọ̀fọ̀ lókìrí yẹn ó dà tó ìlú tó bá fẹ́ bí à ń sọ ní tí ìlú òyìnbó fi dá nìyẹn tí ẹ bá ti ṣẹ̀ punish ẹ má sọ pé nítorí pé ó jọba Arẹ́gbẹ́ṣọlá yẹn ló disappoint ìwọ tó wà lẹ́yìn gbogbo kìíní òtẹ́ẹ̀lì lọ bá àwọn gọ́fìnà ẹgbẹ́ ẹgbàá míì mo mọ̀ pé ó tó gbé fáwọn èèyàn ní irú àwọn local government chairman yẹn ó yẹ kó ti sọ̀rọ̀ gbogbo owó tó fi ra wọ́n làwọn èèyàn fi sọ̀rọ̀ bọ̀ bàbá Ògúntókun yẹn bàbá yẹn mọ̀ pé bí ayé bá yóò bá mọ̀ báwọn bá dánrùn àwọn alálẹ̀ àbí àwọn léèrè Ọlọ́run àbí wọn léèrè làwọn ṣe sọ tòótọ́ fún wa mo wà nú àwọn tó dárọ̀ ìsílẹ̀ o ẹjọ́ ẹ dáríjì mi o bọ̀ gọ́fìnà Arẹ́gbẹ́ṣọlá yẹn kò inú mi dùn pé Tinubu wọ́n ti yà lẹ́gbẹ̀ẹ́. ó dà ẹ ṣeun wá kíní yẹn kó wá nǹkan ṣe sí kó bá fáwọn gọ́fìnà ẹgbẹ́ àwọn onígbọ̀wọ́ o táwọn ò bá gbọ́ngbà ẹ bá mi yọ ọmọ olórí burúkú ìkúrò ń bẹ kó yẹ burúkọ Yorùbá jẹ́. ó dà ẹ ṣeun torí àsìkò wa ọdún ẹ ti fún àwọn èèyàn lámọ̀ràn náà ṣùgbọ́n tẹ bá tún ní àmọ̀ràn ní ṣókí tẹ̀lé fún àwọn èèyàn wa ẹ fún wọn láàrin ìṣẹ́jú kan ká lè máa ṣe lọ. àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn náà ni pé bí orílẹ̀-èdè wa ṣe rí yìí pàápàá orílẹ̀-èdè Nàìjíríà kò sí nǹkan tá a lè fi ní ìlọsíwájú di pé ká máa dúró sórí òtítọ́ orí òdodo ẹnikẹ́yìn tí ìbá wà ń bẹ ẹ jẹ́ ká tú síta gbogbo orílẹ̀-èdè wa ṣe lè lọ síwájú nìyẹn àwọn baba ńlá wa ò kì í ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀ ṣe lọ sí skul bọ́ọ̀ ṣe wọ́n mọ òtítọ́ ọmọ òdodo wọ́n dẹ̀ ń dúró sórí òtítọ́ àti òdodo ni mo dẹ̀ fẹ́ kí gbogbo yẹn wà lẹ́yìn bàbá Ògúntókun yẹn kẹ́ wà lẹ́yìn ẹ̀yin olówó ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin ọba ẹ má máa yìnbọn àtòlùwò síbi tó bá tẹ bá wà ohun tó máa jẹ́ kó ronú nìyẹn kí lẹ báwo ló ṣe fẹ́ ronú á ronú pé nǹkan tóun ṣe ò dáa á lè yí padà àbí kó gba kúrò ńbẹ̀. ó dà ẹ ṣeun o torí àsìkò ẹ jẹ́ á máa ṣe lọ níbi tá a dé yìí ẹ ṣeun alàgbà Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn tí ẹ jẹ́ fìlọ́sọ́fà àwọn ẹ̀kọ́ nípa ẹ̀ lẹ fi ń fojú wo ọ̀rọ̀ tilẹ̀ Yorùbá pé kí gbogbo ẹ̀ kó lè tò kó lè dùn kó lè lárinrin ẹ ṣé o ẹ kí àwọn èèyàn lẹ́ẹ̀kan sí ká máa lọ. adúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa o ẹ jẹ́ máa bá a gbọ́ bẹ́ẹ̀ yẹkẹ́ o. ẹ ṣeun. káàkiri ẹ ṣé. tọ́ ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi ẹ máa wò ó kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíín lóní bẹ̀m̀bẹ̀ yẹkẹ́. ẹ sáré fún mi ìṣẹ́jú kan ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́
Alani Nightingale, mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólóko yín, ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa. Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ, àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale, kẹ́ ẹ like wọn, kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle, ní YouTube, ní Facebook, ní TikTok, Instagram, X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá. Orin wọn tí wọ́n pè ní Ajágbéegun, kí ló túmọ̀ sí? Ajágbéegun. Ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni? Ẹ lọ gbọ́ orin yẹn, ó kún fọ́fọ́, torí àwọn orin ọlọ́gbọ́n, àwọn tó ti mọ Alani Nightingale mọ̀ tá à ń sọ. Ẹ lọ wò ó, kẹ́ subscribe, kẹ́ follow, kẹ́ comment. Ẹ jẹ́ kó yé wọn pé àtòrí Bẹ́mbẹ́yẹ́kẹ́ gan lẹ ti wá wò ó. Tèmi tí ń tòótọ́, mo nífẹ̀ẹ́ yín. Ẹ gbọ́ ohun tí Alani Nightingale tó ní fún yín. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much open. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms, because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready, keep in touch. Very soon we are going to be doing some more challenges, and we will be doing a lot of giveaways. Bye for now, and thank you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV, ìkànnì eléyìí ládùn jù.